Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti gbé ìgbésẹ̀ ńlá kan èyí tó ń béèrè fún ẹ̀tọ́ èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n pàdánù nínú ìkọlù ní orílẹ̀-èdè South Africa tó ń ti ìwádìí èyí tó jiná dénú dáadáa kí wọ́n tún ṣu dísàlẹ̀ kòkò láti mọ irú nǹkan àti ìdí pàtàkì èyí tó mú kí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa kí wọ́n máa kọlu àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ èyí tó ń gbé ní orílẹ̀-èdè wọn léyìí tí ò yọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Nínú ọ̀rọ̀ náà àti àbá ọ̀hún èyí tó wáyé nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí níbi ìpàdé àti ìjókòó alágbolé náà ni wọ́n ti tẹnu bọ̀rọ̀ wípé ní ìlú tó lọ́ba tó níjòyè pẹ̀lú àsìkò ọ̀làjú èyí tá a wà yìí kò yẹ kí orílẹ̀-èdè South Africa kí wọ́n lọ láláì jìyà wọn nítorí ẹni tó bá ní kí làá ṣe irú ènìyàn bẹ́ẹ̀ ńlá ṣe wọ́n ní irúfẹ́ ìkọlù èyí tí wọ́n kọlu àwọn ọmọ Nàìjíríà níbi tí wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti àwọn tó fara gbé ọgbẹ́ tó ń ti ọ̀pọ̀lọpọ̀ dúkìá èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàdánù sínú ìkọlù náà ní orílẹ̀-èdè wọn ó yẹ kí wọ́n lè sanwó ìtanràn bákan náà kí wọ́n lè fún wọn ní owó ìtùnú gbà má bínú fún gbogbo àwọn ènìyàn tó pàdánù dúkìá tàbí ẹni wọn sínú ìkọlù ọ̀hún kí èyí kó máa jẹ́ ẹ̀kọ́ fún orílẹ̀-èdè South Africa àti àwọn orílẹ̀-èdè yòókù tí wọ́n bá ní lọ́kàn láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Lára àwọn ọ̀rọ̀ èyí tó jẹyọ ní ọjọ́ Ìṣẹ́gun rèé nígbà tí ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ọ̀hún èyí tó wá láti ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó èyún ọ̀gbẹ́ni Babájìmí Benson tó rọwọ́ sókè tó sì mú àbá òun wá tó èyí tó béèrè fún kí gbogbo ilé kí wọ́n tì í lẹ́yìn lórí ọ̀rọ̀ àti ìbéèrè rẹ̀ kí wọ́n lè bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí léyìí tí Babájìmí sọ wípé orí pẹ́ aṣiwèrè gbàgbé ẹni ṣú lè gbàgbé ṣùgbọ́n ẹni tó bá kò lè gbàgbé ó lóun rántí ní ọdún náà lọ́hùn-ún nígbà tí orílẹ̀-èdè South Africa tí wọ́n ń jà láti gba òmìnira ó ní ipa èyí tó pọ̀ jàǹtìrẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà kó láti lè gba orílẹ̀-èdè South Africa kúrò lọ́wọ́ àwọn òyìnbó amúnisìn àti ní ìgbà tí Nelson Mandela tó ń jà èyí tí wọ́n ti mọ́ ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè náà ó ní ipa tí orílẹ̀-èdè Nàìjíríà kó láti lè yọ Mandela kúrò nínú àhámọ́ tó fi di ààrẹ ó ní kì í ṣe kékeré ó ní wọ́n ti wá gbàgbé ni ó ní irú nǹkan wọ̀nyí ẹni tó bá ní kí làá ṣe wọ̀n ó ló yẹ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbé ìgbésẹ̀ èyí tí wọn yóò fi kọ́ orílẹ̀-èdè South Africa ní ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àbá èyí tí Benson tó mú wá tó sì rọ àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀ láti kín in lẹ́yìn. Àbúrò gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì èyún Ayọ̀délé Fáyọ̀ṣe àbúrò rẹ̀ ọkùnrin Isaac Fáyọ̀ṣe òun màá ló ti ní ẹ̀gbọ́n òun tí í ṣe Ayọ̀ Fáyọ̀ṣe ó ti tóbi ju ipò èyí tí ààrẹ Tinubu ṣẹ̀yán sí gẹ́gẹ́ bí alága èyí tí ó máa rí sí àwọn ẹsẹ̀ kùkú lórí ọ̀rọ̀ iná gbogbo Rural Electrification Agency ó ní Fáyọ̀ṣe ti tóbi ju ipò yìí lọ ó ló yẹ kí Fáyọ̀ṣe sọ wípé òun ò fẹ́ kí wọ́n fún ọmọ rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ Fáyọ̀ṣe ọkùnrin òun ló yẹ kí wọ́n gbé ipò yìí fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tí àbúrò Ayọ̀délé Fáyọ̀ṣe Isaac Fáyọ̀ṣe èyí tó sọ jáde lẹ́nu ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí ààrẹ Tinubu kéde wípé Peter Ayọ̀délé Fáyọ̀ṣe tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ni ó jẹ́ alága Rural Electrification Agency REA nígbà tó mú àwọn bíi mẹ́ta kan léyìí tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ sí àyè ọ̀hún lẹ́yìn náà ni Tinubu tún yàn sípò àwọn àgbààgbà tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ àti àwọn olóyè sí àwọn ipò ìjọba gbogbo léyìí tí àpapọ̀ àwọn tí wọ́n fún ní ipò tuntun ọ̀hún tí wọ́n lọ bíi 26 ṣùgbọ́n wọ́n ní ẹni tí í ṣe àbúrò Peter Ayọ̀délé Fáyọ̀ṣe Isaac sọ wípé ó yẹ kí wọ́n fún ẹ̀gbọ́n òun ní ipò alákòóso tàbí aṣojú sílẹ̀ òkèrè tá a mọ̀ sí ambassador yàtọ̀ sí ipò jẹ́kùrẹ̀rẹ̀ eléyìí tó jẹ́ wípé ọmọ kékeré jòjòló òun ló yẹ kí wọ́n fi ipò ọ̀hún kí wọ́n fi ta lọ́rẹ.
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni lágbo ìlú Nigerian Security and Civil Defence Corps NLCDC ẹ̀ka ti ìlú Badagry ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ṣàwárí ayédèrú ilé-ẹ̀kọ́ fáfitì kan ní agbègbè náà èyí tó wà ní Ìlàdó ní ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá Badagry ní ìpínlẹ̀ Èkó nínú ọ̀sẹ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ayédèrú ilé-ẹ̀kọ́ gíga fáfitì náà èyí tó jẹ́ pé inú iyàrá ojúlé mẹ́ta òun ni wọ́n ti ń ṣiṣẹ́, léyìí tí wọ́n sì rí gẹ́gẹ́ bí ayédèrú ọgbọ́n láti máa kó àwọn ọmọ ọlọ́mọ ṣòwò ẹrú ìgbàlódé òun ló túmọ̀ sí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọ̀dọ́ tí wọ́n rí ńbẹ̀ ni wọ́n ń lọ bí àwọn 650 106 ń làwọn ọ̀dọ́ èyí tí wọ́n rí nínú ààyè náà, léyìí tí wọ́n sì ti mú ẹni tó ní ààyè ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí wọ́n fi léde ní ọjọ́ Ajé sí ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ṣe lálàyé wípé àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni lágbo ìlú NLCDC ni wọ́n ti gbọ́ ìròyìn náà tí wọ́n sì ti ń dẹ ọdẹ ààyè yìí àti ẹni tó ní fún ọjọ́ pípẹ́ gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ èyí tí wọ́n ṣe àti ọ̀rọ̀ ìwé mímọ́ wípé wádìí ohun gbogbo síwájú kò sì di òótọ́ inú rẹ̀ mú. Wọ́n ní ìdí rèé tí àjọ ọ̀hún tí wọ́n ṣe ìwádìí wọn délẹ̀ dáadáa síwájú kó tó di wípé wọ́n yabo ààyè náà. Nígbà tí wọ́n fi débẹ̀, wọ́n ní ẹni tó ní ààyè yìí wọ́n rí, wọ́n sì rí àwọn ọ̀dọ́ tí ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún 16, 18 sí 25, 16, 18 àti 25 years ń làwọn ọ̀dọ́ langba lọ́kùnrin lóbìnrin èyí tí wọ́n rí tí wọ́n sì lé ní 100 tí wọ́n wà nínú ààyè ọ̀hún. Lọ́wọ́ kan ni wọ́n mú ẹni tó ní ààyè náà gẹ́gẹ́ bí ìròyìn èyí tí ẹni tí í ṣe agbẹnusọ àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni lágbo ìlú ti ikọ̀ Àgbádárìgì tó fi léde eyín Gbénga Ẹkúnọlá ṣe lálàyé wípé ilé ẹ̀kọ́ fáfitì náà èyí tí ẹni tó ní sọ wípé àwọn ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn fáfitì kan ní ilẹ̀ òkèèrè wípé kò ní orúkọ, bẹ́ẹ̀ sì rèé kò ní ohun ìdánimọ̀ kankan ní ìta, kò sí ààyè gẹ́gẹ́ bí tí wọ́n lè rí wípé ilé ẹ̀kọ́ gíga ni, àti wípé àwọn ọ̀dọ́ tí wọ́n bá ń bẹ̀ wọn ò ní nǹkan pàtó kan tí wọ́n ṣe ìlérí rẹ̀ fún wọn bí kò ṣe wípé wọ́n yóò kó wọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí àwọn ilé ẹ̀kọ́ fáfitì ní ẹ̀yìn odi ilẹ̀ yìí ní ìlérí àti ọgbọ́n èyí tí wọ́n fi ń tan àwọn ọ̀dọ́ náà láti kó wọn sí àkàkà. Wàyí ẹni tó ní òun ni wọ́n ti rọ́wọ́ tó báyìí tó sì ti wà ní àkóló wọn, léyìí tí wọ́n ní wọn ò ní pẹ́ tarí rẹ̀ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá láti bẹ̀ yóò di èrò ilé ẹjọ́. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn National Association of Nigerian Students ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti fi ìròyìn léde tó ń ti ohun ìpè ẹ̀bẹ̀ èyí tí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti dákun dábọ̀ kí wọ́n gbà wọ́n àwọn ilé ẹ̀kọ́ ibi tí àwọn oníṣẹ́ ibi olè tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi, pàápàá jù ilé ẹ̀kọ́ gíga gbogbo nìṣe èyí tó wà nílùú Ìlaró Federal Polytechnic ti ẹ̀ka ìlú Ìlaró campus. Àwọn ni wọ́n ti pariwo síta wípé àwọn adigunjalè kò jẹ́ kí àwọn ráyè láti mójútó ẹ̀kọ́ àwọn, wípé tọ̀sán tòru ni wọ́n fi ń wọ ilé tí àwọn akẹ́kọ̀ọ́ ń gbé tí wọ́n ń jí wọn ní dúkìá. Bákan náà ni wọ́n fi ọwọ́ àbùkù kàn wọ́n wípé ètò ààbò ó ti mẹ́hẹ ní gbogbo agbègbè Ìlaró lórí àwọn akẹ́kọ̀ọ́ gbogbo. Wọ́n wá rọ ìjọba, wọ́n rọ àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni lágbo ìlú civil defence àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti dákun dábọ̀ kí wọ́n dìde kí wọ́n gbà wọ́n kúrò lọ́wọ́ ètò ààbò tó mẹ́hẹ àti àwọn adigunjalè tó ń fi ojoojúmọ́ ṣe ìkọlù sí àwọn ilé àwọn akẹ́kọ̀ọ́ gbogbo nílùú Ìlaró àti nínú ọgbà ìkẹ́kọ̀ọ́ Ìlaró, léyìí tí wọ́n ní kò fún wọn ní ìfọkànbalẹ̀ mọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ọ̀hún tìlú Ìlaró
lákòótán nínú ọ̀rọ̀ ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó tún jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìjọba àpapọ̀ ìlú Ìlaró sọ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé àgbàtán là á gbọ́mọ ọ̀lẹ o, ẹni bá dáṣọ fún ọ̀lẹ náà ni ó fi owó àlòsì, wípé kí wọ́n gbà wọ́n lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi èyí tí ò fi wọn ní ọkàn balẹ̀ ní àyíká àti agbègbè ilé ẹ̀kọ́ gbogbonìṣe ọ̀hún tìlú Ìlaró. Ní àkótán, gbajúgbajà èyí tí máa ń wí kátikàti lórí ìkànnì ayélujára DJ Chicken asọ̀rọ̀sọ Bótò Ohunma ló ti rí ìtúsílẹ̀ kúrò nínú ọgbà àhámọ́ ti Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí. Nínú fọ́nrán kan èyí tí DJ Chicken èyí tó ṣe ní gẹ́rẹ́ lẹ́yìn tí wọ́n dá sílẹ̀ kúrò wípé kó máa lọlé rẹ̀ láyọ̀ òun àlàáfíà nínú ọgbà Kirikiri ọ̀hún léyìí tó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì èyí tí DJ Chicken tó ti wà nínú ọgbà àhámọ́ ọ̀hún lórí ọ̀rọ̀ gbólóhùn kan tó ti ẹnu rẹ̀ jáde wípé bí ààrẹ Tinubu bá lè já ewé olúborí nínú ètò ìbò ọdún 2027 òun yóò pa ọmọ ààrẹ tí ṣe Ṣèyí Tinubu ni o. Ọ̀rọ̀ tó sọ rèé síwájú kó tó di wípé àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n fi ọwọ́ òfin gbé tí wọ́n sì gbé lọ ilé ẹjọ́ májísírèètì kan ní ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ní pápápá kó lọ rèé fi ẹ̀wọ̀n bí ọ̀sẹ̀ méjì kó lọ rèé fi jóra o lórí ọ̀rọ̀ ìdúkokò ikú mọ́ ọmọ ààrẹ Ṣèyí Tinubu tó ti ẹnu rẹ̀ jáde tó sì ní ẹ̀rí èyí tí fọ́nrán náà tàn káàkiri orí ayélujára gbogbo. Láti àsìkò yìí ni DJ Chicken ti wà nínú ọgbà ẹ̀wọ̀n Kirikiri èyí tó wà ní ìpínlẹ̀ Èkó lọ́hùn-ún. Lásìkò tó jáde kúrò nínú ọgbà náà ní ọjọ́ Ìṣẹ́gun ló dúpẹ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu àti ọmọ ààrẹ Ṣèyí Tinubu o fún etí ìgbọ́ èyí tí wọ́n tẹ́tí sí ohun ẹ̀bẹ̀ àwọn ọmọ Nàìjíríà. Bákan náà ló sọ wípé kò sóhun tó dàbí òmìnira o, ó ní kódà bí ènìyàn bá ń bẹ nínú ilé rẹ̀ tí ń mu gàrí láìsí ṣúgà tàbí kúlíkúlí pẹ̀lú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀, ó ní onítọ̀hún oore ńlá lọ́lọ́run ṣe fún o. Ó lẹ́ni tó bá dé ọgbà ẹ̀wọ̀n ni yóò mọ̀ wípé àwọn ènìyàn wọ́n ń bẹ nínú ìṣòro àhámọ́ lótìtọ́ lódodo, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti fọ́nrán belenja kan èyí tí DJ Chicken asọ̀rọ̀sọ Bótò tó fi ẹnu kọ èyí tó ti ẹnu rẹ̀ jáde lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ìròyìn nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited